بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. وكي أن يلبم لك مليسي بجوكو واتليوني النظرة الشرعية لبعض المسائل الفقهية المطروحة. يتيا في من بالوني إن شاء الله تعالى وناني أرتي أدرما سنة سيسي فون أمالي. mo gbọ́ wà sí àwọn àfáà wa fọdẹ́tù Dr. Sharafuddin Hafidhahullah tí wọ́n sọ nípa wípé kíyàn máa ṣe súná fún ìwọ́n tó ń lọ bí súná ẹni tí ó bá jẹ́ ọmọ àlè wípé kódà wípé ìbàjẹ́ ni, torí tí a bá béèrè pé níbo ló wà wọ́n sọ pé òun bẹ́bí súná lábọ̀rí àwọn ò rí pé ẹ̀kẹ́ yìí kọlọ̀bọ̀ ó ṣàánú kò sí máa gbọ́. Wọ́n fẹ́ pè àsákèésí méjì lórí abala yìí. Ẹmọ ìyá mi jẹ́lẹ̀ àmọ́ wípé ìbàjẹ́ ti di tọ́tàn kàtàwùjọ débi wípé a fẹ́ ẹ̀kọ́ ìbàjẹ́ mọ́. Ìbàjẹ́ díẹ̀ ó di tó jẹ́ wípé láwùjọ ẹnìkọ̀ọ̀kan ò fẹ́ ẹ̀ka ìbàjẹ́ kún mọ́, pàtàkì jùlọ abala tó jẹ mọ́ ìwà àgbèrè kọ́lọ́kọ́ la ìmọ̀ àti ẹ̀yin níbẹ̀. Tá a bá ní ká wò ó, gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn òbí wa, àwọn ìyá wa ni bí wọ́n ti nígbà tí àwọn wà ní ọ̀dọ́ kì í ṣe bí wọ́n ti ṣe fẹ́ gbogbo wọn nìyí. Kódà ń bẹ́nu ọ̀rọ̀ yìí pé àwọn obìnrin tí wọ́n fẹ́ tí wọ́n tọrọ lé ọkọ ìbàbá wọn yìí mọ ilé ọkọ wọn títí wọ́n fi wọlé tí wọ́n fi sìn wọn lọ sí ọ̀dọ̀ ọkọ wọn. Àmọ́ ní àsìkò yìí Allahu musta'an, gbogbo nǹkan ti yí padà. Ó ti di pé wọn ò mọ létí obìnrin gan-an wọ́n fẹ́ mọ iye yàrá tí ń bẹ nílé ọkọ rẹ̀ ju ilé òbí ẹ̀ gan lọ. Allahu musta'an. A rí pé ìbàjẹ́ tó pọ̀ ni tó yẹ pé ó ti díẹ̀ ó di tó yẹ pé ìbàjẹ́ táwọn èèyàn kà kún mọ́. Ọba mi ló jẹ́ níjọ́ kan tí mo lọ sí wáàsí ní ààyè kan tí bàbá kan bi mí léèrè wípé wọ́n tí mò ń sọ àwọn májẹ̀mú tí Islam fi sílẹ̀ nípa bá ti lè gbé ìyàwó, bá ti lè ní ìyàwó ní ọ̀nà ti Islam. Bàbá yìí wá dáhùn wípé ẹdún náà àfà, ṣé ó rọrùn kí obìnrin ọmọ kọjíyàwó fún èèyàn tí ò tí ì lóyún fún èèyàn bí? Torí màtá wá lóyún fún èèyàn lẹ́yìn wọ́n sẹ̀ mú wá pé ìyàwó tòun ní o, tí ọba lóyún náà ò lè gbà torí kọ́wọ́ ìpé àdé yóò àpé tó di pé kíní kan. Wọ́n sọ fáwọn àbá pé ẹ̀yin bàbá wa tẹ́ ń sọ yìí nǹkan ti bàjẹ́ ni. Ó lè yìí ó lòdì sí ọ̀nà Islam. Ọ̀nà Islam tí a fẹ́ fẹ́yàwó ó ní kí èèyàn lọ tọrọ rẹ̀ ní ọ̀nà halal tí wọ́n sì so yìgì fún èèyàn wípé ó ti di ẹlẹ́tọ̀ fún èèyàn bá ń lọ. Àmọ́ obìnrin tó yẹ pé ọkùnrin àti obìnrin wọ́n jọ parí ọ̀rọ̀ láàrin ara wọn, wọ́n sì máa bára wọn ṣàṣepọ̀. Tóyún bá wá dé wọ́n sì á lọ farahàn, wọ́n sì á so yìgì lórí kíni. A rí pé in tí wọ́n fẹ́ ṣe fún ẹ yìí wọ́n fẹ́ so yìgì fún ẹ lórí sìnà. Eléyìí kọ́ lọ́wọ́ kọ́ ṣàánú kọ́ mọ̀ sí ní ìpínfẹ́ nìkan kan náà gbò wa. Ìbàjẹ́ eléyìí tá a gbọ́dọ̀ gbógun tì ní àwùjọ, ìbàjẹ́ gidi tí ẹ pé kò bójú mu. Ẹmọ ìyá mi bó ti jẹ́ pé a gbọ́dọ̀ gbógun tì torí pé nǹkan yìí aburú rẹ̀ pọ̀. Ní aburú tó jẹ mọ́rọ̀ ti ìdájọ́ ẹ̀sìn mọ́ ń sọ o. Ọmọ tí ó bí àwọn àfáà wa Dr. Sharafuddin sọ wípé tí ẹ lè ṣe súná tí èèyàn lè lọ bí súná ọmọ àlè bí. Ní tó bí náà nípa pé bàjẹ́ tí ń bẹ ó lágbára. Ó ṣe sìnà tó yẹ pé ń bá ṣe ní tí ẹni wọ́n jẹ́ ń yà. Ó jẹ́ pé ti níyàwó rí àbótí lọ́kọ rí ni o, àbí kò tiẹ̀ tí ì ní rí. Gbogbo oníjọ ní ìpèsè yà ó kà jura wọn lọ́lásán ni. Tó bá jẹ́ pé báyìí wá ni ẹni tó wá lọ lóyún ní ọ̀nà tí ọ̀dá ọ̀nà tó yẹ kó wọ́n fìyà jẹ lórí ẹ̀. Kódà tó yẹ kó mọ sápamọ́ pé kí ní báyìí ó tó wá di tí wọ́n tó pé àtọ̀ lọ mọ́ jókòó ní kíní pé àwọn ẹ̀sẹ̀ ọmọ ní tọ́mọ̀ sí bímọ ọmọ sí súná ni tá lọ́kọ rẹ̀ kíní kan mọ́ ní tó pé nínú ṣẹ̀ríà kì í ṣe ọkọ rẹ̀. Ẹni ó fún lóyún kì í ṣọkọ rẹ̀. Kódà ibi tọ́rọ̀ burú sí ni pé ọmọ àlè tí wọn ò so yìgì ẹ̀ fún èèyàn
ní ọ̀nà ti ṣẹ̀ríà kó tó di pé nǹkan oyún ṣẹlẹ̀, irú ọmọ bẹ́ẹ̀ ní tí wọ́n sọ ni pé ó lè ṣe súná rẹ̀ ṣùgbọ́n kì í ṣe pé bàbá ni ó ṣe, ìyá yìí ni ó ṣe súná fúnra rẹ̀ torí pé ọmọ yìí sọmọ bàbá wọn. ẹ̀wọ̀n ìyá mi pínlẹ̀ léwu jù ẹni tí yóò ṣe súná ọmọ wọn pé àdìsẹ́ wáyé pé ẹ̀kúlù mọ̀lódín mọ̀lẹ́hónú bí àbíkọ́tì gbogbo ọmọ tí a ti bí ẹ̀ka ṣe súná rẹ̀ ó jẹ́ tí wọ́n jẹ́ tí ó dó lọ́rùn àwọn tí ó tọ́jú òbí rẹ̀. òbí ẹ̀ ti ń bẹ́ẹ̀ fún ẹni tó jẹ́ pé òun máa lé ní wọ́n ní ìyá ẹ̀ ni ó lọ ṣe súná kìí ṣe ọkùnrin nǹkan kìí ṣe ọkọ rẹ̀ nínú ṣẹ̀ríà. ewu bẹ́ẹ̀ ti bá ara wọn jẹ́ pẹ̀lú pé àyè lọ tọrọ ọmọ yìí ó fi jẹ́ pé ọmọ ìyá mi kéèyàn á jókòó ń di ibi ẹ̀ ti ṣe ibi súná ẹni tí ó jẹ́ pé ọ̀nà tí Islam lòdì sí òun ni ó gbà lóyún. á rí pẹ̀lú eléyìí ọlọ́kọ́ ṣàánú ìran ìbàjẹ́ lọ́wọ́ ni bí àǹfààní wa ìṣe pé ó jẹ́ pé irú àwọn nǹkan bẹ́ẹ̀ tí èyí bá ti kọ́ pàtàkì fún èèyàn tó ipá ti jẹ́ pé ó dìnnà kọ́ di pé tó wọ́n wà ń bẹ̀ ní tó dára kéèyàn ò jìnnà sí irú àwọn òdì bẹ́ẹ̀ torí pé ìran ìbàjẹ́ lọ́wọ́ ni yóò fà àyàfi tó bá jẹ́ pé ó kàn jẹ́ bí ọ̀nà ìbò àṣírí ni pé ìṣẹ̀lẹ̀ pé wọ́n yanjú ẹ̀ láàrin pé obìnrin ní ìdí sétìl nígbà tí wàhálà ìṣẹ̀lẹ̀ wọ́n nà kí wọ́n sì ṣàwájà àwọn méjèèjì pọ̀. a sọ pé tí a bá ṣe irú tẹ̀síwì jù bẹ́ẹ̀ kì í ṣe kọ́mọ náà tó di ẹ̀tọ́ fún ó di pé ọmọ bàbá náà ni tó ń ti bí àmọ́ fọ́ láti bo obìnrin láṣìírí pé yà nípa pé kì í ṣe tó dáná mọ̀ pé obìnrin yìí ó ṣe àgbèrè, obìnrin yìí ó ṣe àbàjẹ́ àbí ọkùnrin yìí ó ṣe àṣemọ́ṣe kì í ṣe tó dáa ni kí wọ́n mọ̀ sí láwùjọ gẹ́gẹ́ bí Islam ti kọ́ wa pé ó gbọ́dọ̀ jẹ́ nǹkan pàmbá ń lọ tí wọ́n ṣe lọ́rọ̀ bá ń tẹ́ pé kì í ṣe pé àwọn èèyàn mọ́ ilé òsì kí èèyàn lọ bí òde bẹ́ẹ̀ kì í ṣe tí ó jẹ́ ìtò burú torí pé wọn kì í ṣe gbogbo ìyàwó kì í ṣe gbogbo yìgì wọn mọ̀ pariwo ẹ̀ta pé aṣọ yìgì o wọ́n lè ṣe bàbá lè kí ọmọ ìwọ́nú ilé tí ó yí lámọ́lẹ́ ẹnìkan lọ tó rẹ̀ pé ẹ̀kùn ọ̀fẹ́ kẹfẹ́ mọ́ yíwọ́n mi o tí wọ́n sì parí pé mo ti yọ̀ǹda ẹ̀ fún o ẹ̀yin lámọ́lẹ́ àti ọmọdé máa jẹ́rìí ó parí ó lè máa hàn kíákíá sáwọn èèyàn tó pé bóyá ní yìí jẹ́ tí ó tráfù lọ jùlọ tó pé wọ́n á dé àbí wọ́n pé ọmọ ẹ̀gbọ́n ti lóyún lórí ilé ìbáni ó fi jẹ́ pé wọ́n rán láti máa bìyà léèrè pé ṣé ọmọ àlè àbí èso ọmọ àlè àbí láti máa tọpinpin pé alámọ̀lẹ́ kan kọ́ tí ó bá hàn sí wa ní ìtọ́ àti dáadáa ìpele yìí ọmọ àlè pọ̀nbélé ni òní tí àwọn afáwọn sọ pé ọ̀rọ̀ ń bá wí àwọn pé kọ̀ọ̀kan hàn sí wa wọn ò rán láti máa bẹ̀rẹ̀ kan léèrè àbí láti máa tọpinpin wípé àsọmọ àlè àbí èso ọmọ àlè lọ́wọ́ kan sàmúlẹ̀ ẹ̀kọ́ kan wá o ní sókè ọ̀rọ̀ yìí pé sìgì síso yín tí yóò gba àsìkò pàápàá ni tó yẹ pé a fi tún nǹkan ṣe ẹni tó bá gbé obìnrin kan bá ń wù kọ́mọ́ tijú àti lọ bá àwọn òbí ẹ̀ àbí láti lo ọ̀nà ẹ̀tọ́ ní tí wọ́n gbà kì í ṣe ìṣẹ́jú tó pọ̀ pàápàá kán sì yẹjú ẹ̀ pé ẹ̀rọ pé mo fẹ́ kẹ́ fẹ́ ọmọ yìí fún mi kó sì àwọn ẹ̀tọ́ díẹ̀ pé ọmọ yìí ò di ẹ̀tọ́ fún ìjókòó tirẹ̀ ẹni ìbánilásìkò yóò di ẹ̀tọ́ fún mi jẹ́ pé yóò lọ torí wàhálà kékeré yìí jẹ́ pé yóò lọ di wàhálà ńlá wàhálà kékeré ni pé àwọn fẹ́ ti wàhálà ti lọ tọrọ ọmọ yìí wàhálà kékeré ni bó ti rí yóò lọ di wàhálà láde pé ọmọ tó wá lọ fẹ́ ọmọ tó wá di pé bí lórí lọ́nà sínú yìí kò ní di ọmọ rẹ̀ sẹ́ni pé lóun ọ̀gá wàhálà ni kò lè jogún ẹ̀ sẹ́ni tó sẹ́ ó fi jẹ́ pé ẹ̀dẹ́kan ọba bẹ gbé yín bàbá wa ẹ̀yin òbí wa ẹ̀dẹ́kan lọ́wọ́ yóò sọ gbogbo àwọn ọmọ fún yín ẹ jẹ́ ká wọ́nà kọjá pé àwọn ọmọ wa tí wọ́n di pé àbá di pé fẹ́ lọ́kọ àbẹ̀fẹ́ níyàwó káràn wọ́n lọ́wọ́ lórí ẹ̀ láti mọ̀jẹ̀ pé wọ́n ṣe àgbèrè tí wọ́n pẹ́ àlọ́ máa tàn sí bí ẹ jẹ́ ká bọ̀ láti rí ẹ jẹ́ ká yanjú ẹ̀ àti bẹ̀rẹ̀ ọmọ tó níyàwó àbò tó lọ́kọ káràn wọ́n lọ́wọ́ lórí ẹ̀ pé bísímìlà lè ó ti sáǹfààní pé àwa máa dẹ́rù bà wọn àbíká ò tí ì tó ṣe àti ìtọ́mọ́ tó pé nílé ọkùnrin tí ń bọ́kùnrin kiri kílẹ̀ tó kù ó mọ̀ kíyèsí wa yóò àdí pé ká máa wọ́nà àti bọ́nà àti bùn aláṣìírí bàtà bá yíwọ́ tán kó tó di pé yóò nǹkan wàhálà ọ̀sẹ̀lẹ̀ ẹjọ́ kan jẹ́ ká máa ti ọ̀nà wàhálà yìí ọlọ́ba yóò ṣàánú wa o ọlọ́ba yóò máa ṣe àkíyèsí wa o Allahumma salli ala Muhammad wa sallim.